Mo kí ẹni tó bá wò mí, mo kí ẹni tó bá padà wò mí. Mo kí ọba ṣe ń kíra ní ìkẹ́ ọlá ìkí ìgẹ̀ ìkí ẹ̀yẹ ìkí tó lógo jùlọ nílẹ̀ káàárọ̀ ajíire mo ṣe. Ẹ̀làbọ̀ ọrú ẹ̀làbọ̀ yẹ̀ ẹ̀làbọ̀ ṣíṣe fún gbogbo wa pátápátá. Mo kàn fẹ́ sáré ṣàlàyé ìyàtọ̀ tó wà láàárín ikú aláṣẹ òrìṣà àti ikú bàbá yèyé igbákejì òrìṣà. A rí i pé ọ̀ọ̀nìrìṣà ni wọ́n máa ń pè ní ikú aláṣẹ òrìṣà. Wọ́n ń pe Aláafin ní ikú bàbá yèyé. A rí i pé lára Ọọ̀ni òun ni Aláafin ti mú oríkì ikú. Bẹ́ẹ̀ ni, ara líléèjì Ọọ̀ni ni Aláafin ti mú oríkì ikú bàbá yèyé igbákejì òrìṣà. Ọọ̀ni òun ni bàbá. Ẹ̀ẹ́dẹ̀ rí i pé kí ni ìtọ́ ṣe máa ń pe Ọọ̀ni ní aláṣẹ òrìṣà ni pé gẹ́gẹ́ bí àrọ́bá ìtàn nígbà ìwáṣẹ̀ tí gbogbo àwọn bàbá wa tó ṣèpàdé tó wá fi Odùduwà ṣe the 401 the living deity òrìṣà. So Odùduwà òun ó lè bá gbogbo àwọn irúnmọlẹ̀ yẹn sọ̀rọ̀ in their absence. So láti ìgbà yẹn ẹnikẹ́ni tó bá ti wá wà ní orí àpèrè yẹn ó ti di 401. Ẹ mọ̀ pé wọ́n á ní igba irúnmọlẹ̀ ojúkọ̀tún igba irúnmọlẹ̀ ojúkòsì. Kí ló dé tó ṣe wájú ọ̀kànléríwó? Ọ̀kànléríwó yẹn ni Ọọ̀ni. Ọọ̀nìrìṣà ní ọ̀kànléríwó. Ọọ̀ni wá ní aláṣẹ. Ẹ mọ̀ pé ẹni tí wọ́n fún ní authority ikú aláṣẹ àwọn Ọọ̀ni ló ní he has the authority. Àwọn òrìṣà ni wọ́n gbé authority yẹn fún Ọọ̀ni to communicate with them. Ìdí nìyẹn tó fi jẹ́ pé torí àwọn alálẹ̀ wa fẹ́ development. Ìgbà tí Dangote fẹ́ ṣe refinery tí wọ́n sọ pé ojúbọ pọ̀ ń bẹ̀, bàbá Ọọ̀ni nìkan ṣoṣo ló lè lọ síbẹ̀ yẹn láti bá àwọn òrìṣà yẹn sọ̀rọ̀ pé ẹ̀yin òrìṣà o kí development náà ń wá sílẹ̀ yín o ẹ gbà wọ́n láàyè láti ṣe é torí pé Ọọ̀ni jẹ́ aláṣẹ òrìṣà òun ló jẹ́ k'Ọọ̀ni lè ṣe é. So ikú bàbá yèyé igbákejì òrìṣà àpọ́nlé ni o. Wọ́n fi hélì àwọn Ọ̀yọ́ ni. Bẹ́ẹ̀ ni ikú bàbá yèyé bí oríkì ni. Gbogbo ọba pátápátá òun náà máa ń pè ní igbákejì òrìṣà. That is pé lẹ́yìn àwọn alálẹ̀ wa o ọba ló kàn nínú ìṣẹ̀ṣe tiwa. Olódùmarè ni àkọ́kọ́. Lẹ́yìn Olódùmarè ló kàn àwọn òrìṣà. Lẹ́yìn àwọn òrìṣà ó kàn àwọn ọba. Ọba ló nẹ́ẹ̀sì sáwọn òrìṣà. Àwọn ọba ló nẹ́ẹ̀sì sáwọn òrìṣà. Òun náà ṣe máa ń pe Aláafin ní ikú bàbá yèyé igbákejì òrìṣà. Gbogbo ọba tó kù náà máa ń pè ní igbákejì òrìṣà. Ṣùgbọ́n ọba kan ṣoṣo péré tó máa ń pè ní aláṣẹ òrìṣà òun ni ọ̀ọ̀nìrìṣà. So post tí Mr. Bọ̀dé Dúrójayé tó wá ń ṣe tó wá ń pe Aláafin ní ikú aláṣẹ òrìṣà èèwọ̀ ni. Ẹ̀yin Ọ̀yọ́ ẹ máa rò pé o hate yín ṣùgbọ́n tẹ́ bá lọ gbin nǹkan tí ò dáa sínú Aláàfin Ọ̀wọ́adé sí táláàfin Ọ̀wọ́adé náà ń pera ẹ̀ ní ikú aláṣẹ òrìṣà tí ò dẹ̀ ń ṣe ikú aláṣẹ òrìṣà the next generation Ọ̀yọ́ wọ́n máa go into illusion. Wọ́n máa pera wọn lálẹ́ àṣẹ òrìṣà. Àti Ọ̀wọ́adé Aláàfin Ọ̀wọ́adé bá ti pera wọn ní aláṣẹ òrìṣà a jẹ́ pé Aláàfin Ọ̀wọ́adé ti fira wọn sí ipò àwọn irúnmọlẹ̀ nìyẹn tí ò dẹ̀ yẹ kó rí bẹ́ẹ̀. Torí pé nínú ìtàn àwa ò gbọ́ pé Aláàfin kọ̀ọ̀kan pera wọn ní aláṣẹ òrìṣà rí. Àwa ò gbọ́ rí nínú ìtàn
wípé Aláàfin kọ̀ọ̀kan ó pera wọn ní aláṣẹ òrìṣà. Ikú bàbá Yèyé igbákejì òrìṣà òun làwa mọ̀, àwa ò gbọ́ rí. Ikú aláṣẹ òrìṣà táwa ṣe gbé jáde, tẹ́ bá dé pálàsì Ọọ̀ni ojoojúmọ́ náà máa ń pe Ọọ̀ni bẹ́ẹ̀. Tó bá ń wórí fọ̀ ni wọ́n máa sọ. Ojoojúmọ́ dẹ̀ náà máa ń wórí fọ̀ ni nílé Ifẹ̀. So a ní láti máa ṣe competition nǹkan tí ò a fẹ́ ká máa da orí ìṣẹ̀ṣe kodò nítorí pé a fẹ́ gbéra wa sí level tí irúnmọlẹ̀ ò fi wá sí. Bẹ́ẹ̀ ni ìbáwò wá ká sọ̀rọ̀ jù bẹ́ẹ̀ yẹn lọ, Ọọ̀ni ní 401 irúnmọlẹ̀. Mo máa ń sọ pé ẹni tó bá jẹ́ pé ẹni tó bá wish láti di Ọọ̀ni, ẹnìyẹn ó lè kú sìn. Tó bá kú, tó bá fẹ́ tún bí, kó jẹ́ kán bí òun nílé Ifẹ̀. Tó bá dẹ̀ bí nílé Ifẹ̀, kán bí ní àwọn ruling house mẹ́rẹ̀ẹ̀rin. So irú ẹnìyẹn ó lè padà wá jọba. Ṣé òun káàtún wá nìyẹn? Òun náà fẹ́ di ara àwọn aláṣẹ òrìṣà. So ṣùgbọ́n Ifá sọ fún wa pé ìtẹ́lọ́rùn ni bàbá ìwà. Same way Bíbélì fi yé wa pé godliness and contentment is a great gain. Wọ́n tú léde wa léde Yorùbá pé ìwà bí Ọlọ́run pẹ̀lú ìtẹ́lọ́rùn. God ò kì í ṣe Ọlọ́run, àwọn òrìṣà ló ń jẹ́ God. Ṣùgbọ́n téèyàn bá ní ìtẹ́lọ́rùn pẹ̀lú ibi tọ́lọ́run fi sí, Aláàfin ò kéré nínú ayé, Olúwo ò kéré nínú ayé. Ṣùgbọ́n lè ní ìgbà tó Olúwo ò fira ẹ̀ sí àyè tí Olódùmarè fi sí, tó sọ pé òun náà fẹ́ di, tó lóun jẹ́ aláṣẹ lórí òrìṣà. Ẹ wo bólúwo ṣe ń tẹ́. O ò lè lo láṣẹ lórí òrìṣà. Báwo ló ṣe máa láṣẹ lórí àwọn tólódùmarè rán, tólódùmarè gbéṣẹ́ lé lọ́wọ́? Àwọn ló next sọ́lọ́run. O ò lè change weather. Tó bá láṣẹ lórí òrìṣà ń sìn, torí òrìṣà kan ló ń control oòrùn, òrìṣà kan ló ń control afẹ́fẹ́, ó yẹ kó lè ní agbára lórí wọn láti lè control. Bọ́ o ò lè ṣe. So bí kò ń dánú ara ẹ̀dùn ni ò gbéra ẹ̀gùn ẹ̀ṣẹ̀ áyán. Same way náà tí ẹ̀yin Ọ̀yọ́ tẹ bá fẹ́ máa lead Aláàfin Ọwádé into rebellion, torí gbogbo rebellion àwọn ọ̀rọ̀kọ̀rọ̀ tẹ kó sínú Aláàfin yìí ní Pẹ̀bí, òun ló dá gbogbo rúgúdù yìí lẹ̀ lénìí. Bàbá wa Aláàfin àná, káti ẹ̀ á gbà pé èdè àìyedè ṣẹlẹ̀ láàrin àwọn àti Ọọ̀ni Síjúadé. Ṣùgbọ́n nǹkan táwọn mùsùlùmí máa ń sọ pé wọ́n ti túbá nígbà tí Ọọ̀ni Adéyẹyè dé. Mo ṣe ìwádìí mi débi pé wọ́n ní bàbá túbá genuinely ni o. Bàbá lè bí Ọọ̀ni Adéyẹyè, ṣùgbọ́n bàbá tẹríba fún Ọọ̀ni Adéyẹyè. Kò ń ṣe Ọọ̀ni ni bàbá tẹríba fún. Bàbá tẹríba fún àpèrè yẹn ni. Ìyẹn bàbá tó lọ. Wọ́n tẹríba fún àpèrè yẹn ni, kò ń ṣe Ọọ̀ni Adéyẹyè ni wọ́n bọ̀ lọ́wọ́ tí wọ́n ṣorí báyìí fún. No. Wọ́n tẹríba fún àpèrè bàbá ńlá wọn ni. Ìyẹn bàbá. Àwọn àti bàbá Ọọ̀ni wọ́n dẹ̀ bẹ̀rẹ̀ sí ní jọ ń ṣe papọ̀. Débi pé ìgbà tí bàbá Ọọ̀ni ń ṣe ọdún 5, bàbá ló ka speech, bàbá ló jẹ́ chairman of the occasion. Bàbá ni bàbá Ọọ̀ni fi ṣe chairman of the occasion. Tó yẹ pé bàbá ò tí ì jẹ́ Ọlọ́run nípè. Ayé mọ̀ pé bàbá máa tún ka speech lọ́dún 10 ẹ̀, ṣùgbọ́n bàbá wọn ti lọ. So nígbà tí bàbá ti fi another kinní lẹ̀, tí ẹ̀yin kan yẹ̀ ṣe wá lọ mú fídíò ìjà lóde tó ní dòwe 15 years ago, tẹ̀ṣẹ̀ wá lọ gbé jáde, ẹ rí pé ẹ̀yin yẹn olórí burúkú ayé àtọ̀run ni. Yes, kò sẹ́ni tí ẹnu ò lè gbé. Ẹnu bá gbéyàn gbà mí, èèyàn lè sọ nǹkan tí ó yẹ kó sọ. Mo wo interview bàbá Aláàfin Adéyẹmí àná. Wọ́n láwọn máa ń bínú pé táwọn bá dẹ̀ bínú àwọn ò mọ̀rọ̀ sọ. Bàbá èmi ò mọ̀rọ̀ sọ o, tí n bá bínú o. Gbogbo òwe tí bàbá lọ gbé ń gbà yẹn, tí bàbá fi ń ba orírun tiwọn jẹ́, orírun wọn tán fi ń bà á jẹ́ ńgbà náà out of ignorance. But the same bàbá yìí ká níwèé kò ń ṣe pé bàbá ti wájọ́ lọ́hùn nípè oṣù kan
tí wọ́n náà ń prepare láti ṣe homecoming fún bàbá nílé Ifẹ̀, òun ni bàbá jọlọ́run nípè. Mr. Bọ̀dé Dúrójayé, ara àwọn tí wọ́n ń da gbogbo nǹkan rú yìí, àti Ọ̀yọ́ legacy, gbogbo yín lẹ tẹ̀lé bàbá yìí, ẹ dẹ̀ rí, you all saw the love. Nǹkan tí gbogbo wa expect nìyẹn nígbà tí Aláàfin ọ̀wọ̀ adé máa dé. Ṣùgbọ́n we saw another thing entirely. The next thing ni pé ẹ lọ kó àwọn dọ́kúmẹ́ǹtì kan wá, Ọ̀yọ́ ni kinní kan, Aláàfin ni Yorùbá land. At the end of the day la rí pé gbogbo Yorùbá land gan ìlú ní ayé ìgbà yẹn village ni, because kò sí iná, kò sómi, kò sí good road. Ọ̀yọ́ àti báyìí àti village 6 òun ni kò sí city ńbẹ̀ ni wọ́n pè ní Yorùbá land ní 88 treaty. Ẹ wá wo treaty tí Ifẹ̀ sign, wọ́n lágbá òfófó ló máa ń pariwo. Treaty tí Ifẹ̀ sign ní 1886, kẹwàá dúró ìlú tó wà lábẹ́ Ifẹ̀, bọ́tẹ́ ẹ̀ lè rí kífẹ̀ máa pariwo kán máa pariwo. Then number 2, láti wá máa rídíkù ilé Ifẹ̀, àwa ò ní gbà, torí wọn ò kì í forí àgbà tẹlẹ̀. Wọ́n ní kẹ́dẹ́fẹ́ béèrè wo, àti ilé Ifẹ̀ ni wọ́n ti bí wa, kẹ́dẹ́fẹ́ béèrè wo. Tí ẹ bá ti bà Ifẹ̀ jẹ́ fún wa, orírun tiwa nìyẹn. Kò lè sí unity mọ́ nílẹ̀ káàárọ̀ àjíire, nǹkan tí ò tí ì yé ẹ̀yin Ọ̀yọ́ nìyẹn. Ifẹ̀ ló sì unite wa lénìí. Tí ò bá ti sífẹ̀ mọ́, kò sí ìran káàárọ̀ àjíire mọ́. Fact lẹ gbọ́ lénìí. Ṣé Ìjẹ̀bú ló máa sọ pé Ọ̀yọ́ làwọn ti kúrò, àbí Ẹ̀gbá ló máa lọ́yọ́ làwọn ti kúrò? Everybody ló sọ pé that is the source. And ẹni tó bá wà ní orí àpèrè yẹn, ẹni tó bá disrespect Ọọ̀ni lénìí, you are disrespecting Odùduwà. Yes, you are disrespecting Odùduwà. You are disrespecting Odùduwà. Tí bá kọ post mi, èmi tí mo máa ń sọ̀rọ̀ yìí, mo mọ limit mi, mo dẹ̀ mọ boundary mi, mo mọ ọ̀rọ̀ tí mo lè sọ sáláàfin, mo dẹ̀ mọ ọ̀rọ̀ tí mi ò gbọdọ̀ sọ sáláàfin. Torí mi lè disrespect àpèrè táláàfin jókòó lé. Mi ò lè disrespect àpèrè tí Aláàfin jókòó lé. So kí la ń gbìyànjú láti sọ ni pé, fún ẹ̀yin bóyá Mr. Bọ̀dé Dúrójayé àti ẹ̀yin kíní Ọ̀yọ́, láti wá pé Aláàfin ní Aláṣẹ Òrìsà, ẹ ti kọjá àyè yín. Bàbá ńlá ìkọjá àyè ni. Ẹ ń fún Aláàfin léèwọ̀ jẹ nìyẹn. Tá a bá tètè correct yín sìn, tẹ bá tún lọ kó sórí Aláàfin, ẹ má ti Aláàfin pa o. Ẹ má ti Aláàfin pa. Ìgbà tí ọ̀rọ̀ yìí bẹ̀rẹ̀, mo sọ fún yín ìgbà kan pé wọ́n rí tán máa ń ṣe fọ́ọ̀nì nílé Ifẹ̀, wọ́n ń bólúfẹ̀ ṣe competition. Ẹni tó bá ń bólúfẹ̀ ṣe competition, ó máa ń ṣubú ni o. Ọ̀yọ́ empire tẹ́ ń pariwo, èmi ò lọ́dọ̀ ti tèmi, àwa ò gbà àmọ́ nǹkan tó ń jẹ́ Ọ̀yọ́ empire, because Ọ̀yọ́ empire gan bàbá tó bí bàbá mi gan ò rí, mi rò pé witness yẹ. Mi rò pé grandfather mi gan, mi rò pé witness Ọ̀yọ́ empire, àwọn á máa witness, my grandfather mi máa witness with age wọn. Bóyá kò sí empire ńgbà yẹn, mi ò regard Ọ̀yọ́ gẹ́gẹ́ bí empire. Tọ́yọ́ bá jẹ́ empire yẹn ti flop láti time Aláàfin Àjàgbó. Reason tí mo ṣe sọ bẹ́ẹ̀ ni pé from history ẹ̀yin Ọ̀yọ́ náà lẹ sọ̀tàn pé láti 1914 after Aláàfin Àjàgbó, àwọn Ọ̀yọ́ lọ sí Bọ̀gú, wọ́n lọ Scott, wípé àwọn Tápà wọ́n lé wọn kúrò lọ́yọ́ fọ́nfọ́nfọ́n. So tán bá lé yín kúrò ní Ọ̀yọ́ Kàtúngà, tẹ́ lọ sí Bọ̀gú for 90 years. Kí ni probability pé gbogbo àgbàlagbà tó lọ Bọ̀gú ló padà? Kò sí. Àwọn àgbàlagbà tó lọ, gbogbo àwọn tó máa ti kú wá ti pọ̀, kìdẹ́ ń ṣe gbogbo yín lẹ lọ Bọ̀gú, so Ọ̀yọ́ ti fọ́ká nígbà yẹn. So ta ló wá ń rúùlù, ta ló wá ń ṣe empire ní ìgbà tí ẹ kúrò tẹ wà ń Bọ̀gú yẹn? Láti Bọ̀gú yẹn, èyí lọ lẹ́sọ̀tàn o, ẹlẹ́tún padà wá sí Kàtúngà. Láti Kàtúngà,
ẹ tún wá lọ Ìgbòho tẹ́ lò 100 years wọ́n ní ìgbà tẹ́ ń lọ Ìgbòho ẹ dúró ní Ṣakí ọba ọ̀rọ̀ pọ̀tọ̀ níyù Ṣakí ni wọ́n ní ọba ọ̀rọ̀ pọ̀tọ̀ níyù ti jọlọ́run ní wọ́n ti wàjà ẹ tún lò 100 years ní Ìgbòho ní ìgbà tẹ́ kúrò ní Ìgbòho tán tẹ́ tún wá sọ pé ẹ tún padà sí Kàtúngà àwọn Fúlàní wọ́n tún gbó Kàtúngà wọ́n lé yín kúrò ńbẹ̀ débi pé ẹ di skọ́tà kí Olódùmarè nípasẹ̀ bàbá wa Aláàfin Àtìbà kó tó wá fún yín ní settlement so irú empire wo nìyẹn ẹ lọ kàtún empire kò sí empire wọn tẹ́ bá tiẹ̀ sọ gbogbo tọ rádaràda yẹn gan kò sóyìnbó tó máa kà yín sí empire yes Rome ìgbà tí Rome jẹ́ empire Rome kọ́ńkà ìgbà tí Babylon jẹ́ empire Babylon dé Rome Babylonian empire dé Rome ìgbà tí Rome máa gbàgbára gbogbo ibi tó ń pè ní Iraq ní Babylonian empire tẹ́ bá dé Iraq lẹ́ni ẹ sì máa rí headquarter Babylon empire ńbẹ̀ ṣùgbọ́n ẹ lè rí headquarter Ọ̀yọ́ tó ń pera wọn ní empire ẹ lè rí lẹ́nìwíà Rome ìgbà tí Rome ní empire gbogbo Europe Western Europe ní o Eastern Europe gbogbo ẹ̀ ní Rome kọ́ńkà ìyẹn Rome dé gbogbo ibi tó ń pè ní Babylon Iraq Iran gbogbo bẹ̀ẹ́ ni Rome délé ní not part of North Africa Egypt gbogbo bẹ̀ẹ́ ni Rome kọ́ńkà tó ń pè ní Roman Empire láyé àtijọ́ Turkey everywhere okay ìgbà tí Rome lose tí Rome collapse Britain òun ni the greatest empire in the world because Britain across the globe kò sí continent tí Britain ò dé India China Australia Canada America Britain ló lọ káàkiri bẹ́ẹ̀ South America lẹ́ni Britain ò mà kí ń bòsì pé empire làwọn mọ̀ King Charles gan lọ Barbados ó lọ ń bẹ àwọn ará Barbados pé kẹ́ má bínú káwọn bàbá wa kó yín lẹ́rú ẹ̀yin Ọ̀yọ́ empire tẹ́ ń sọ èmi ò gbọ́nù tán rí pé Ọ̀yọ́ lọ sí north lọ control Fúlàní rí àbí wọ́n lọ control Haúsá àbí wọ́n lọ control Igbo àbí wọ́n lọ control àwọn Calabar gbogbo empire tọ́yọ́ ń pa ìtàn lé lórí kò ju pé Ọ̀yọ́ gàba lórí àwa ọmọ ìyá wọn bẹ́ẹ̀ ni Sábẹ́ Kétu Alákétu ṣèbí Ilé-Ifẹ̀ ló ti kúrò àwọn ọmọ káàárọ̀ àjíire tó wà ní Ghana àwọn náà ló wà lábẹ́ Ọ̀yọ́ kì í ṣe Ṣwàbí so kò sí fọ́rínà kan tọ́yọ́ sọ pé tọ́yọ́ control Ọ̀yọ́ dẹ̀ ń sọ pé àwọn empire irú empire wo nìyẹn ẹ wá fi kíní yẹn fi ń da orí ọpọlọ ọjọ́ iwájú àwọn ọmọ rú gbogbo kíní ìlú yẹ kẹ́ delete kúrò lọ́pọlọ yín ẹ̀yin Ọ̀yọ́ kẹ́ lè ní progress yes from zero to nothing empire to nothing ẹ wò bẹ́ẹ̀ ṣe ń ṣe ẹ tún dọ̀tí àpèrè yẹn ni ó dẹ̀ ń dùn èmi òun lèmi ṣe máa ń sọ̀rọ̀ ẹ má sọ Aláàfin Ọ̀wọ̀ Adé ẹ má sọ di Olúwo ló jí lọ́jọ́ kan tó kọjá àyè ẹ̀ tó lóun láṣẹ lórí àwọn òrìṣà àtìgbà tó Olúwo ti sọ lolúwo ti tẹ́ gbogbo ọmọ tí ó yẹ kó bólúwo lórí Facebook ló ń bólúwo so ńgbà tí ẹ bá tó wá sọ pé aláṣẹ òòṣà ni ọba Ọ̀wọ̀ Adé ẹ ti sọ ọba Ọ̀wọ̀ Adé dolúwo nìyẹn o ẹ kọ́ṣàn ara yín ẹ lè hate mi o òótọ́ korò tẹ bá fẹ́ blame ara yín ẹ lọ blame àwọn baba ńlá yín tí wọ́n fún Ọọ̀ni ní agbára àwọn baba ńlá yín ni wọ́n fi Ọọ̀ni jẹ aláṣẹ òrìṣà Ọọ̀ni ló ń bórìṣà sọ̀rọ̀ òun ló ń bá wọn sọ̀rọ̀ tó ń bá wọn jí tó ń bá wọn tọ́jọ́ ń ṣe papọ̀ tí wọ́n jọ ń sọ̀rọ̀ tọ́jọ́ ń communicate bẹ́ẹ̀ ni ikú bàbá Yèyé igbákejì òrìṣà that is tó ń pè ní ecology nìyẹn then ẹlẹ́ẹ̀kejì
ẹlẹ́gùn Ṣàngó l'Aláàfin ṣùgbọ́n ẹ ti upgrade Aláàfin sí Ṣàngó òun ni ò jẹ́ kí Aláàfin lágbára kankan mọ́ ó yẹ kí Aláàfin kó gba agbára lọ́dọ̀ Ayílẹ̀gbẹ́ ọ̀run kí Aláàfin máa yọ iná lẹ́nu Aláàfin ò lè yọ iná lẹ́nu Aláàfin ẹ máa sọ pé Aláàfin wọn kì í rí Aláàfin fi wọn lè rí Aláàfin tó bá yẹ pé Aláàfin ṣe bó ṣe yẹ kó ṣe ṣe ṣùgbọ́n ẹ lè play game pẹ̀lú irúnmọlẹ̀ kẹ wá rò pé ẹ̀dẹ̀ máa rí bó ṣe kò lè rí bẹ́ẹ̀ torí pé ẹlẹ́gùn ni Aláàfin Ṣàngó bàbá wa tẹ̀là òkò bàbá tèmi ní tẹ̀là òkò ẹlẹ́gùn Ṣàngó Ayílẹ̀gbẹ́ ọ̀run Ṣàngó irúnmọlẹ̀ ni ẹlẹ́gùn Ṣàngó irúnmọlẹ̀ ló ní ọjọ́ jàkúta nígbà tí wọ́n ń pín ọjọ́ tí Ọbàtálá lọ gba ọjọ́ dé nílé Olódùmarè òrìṣà ńlá mú ọjọ́ àkọ́kọ́ Ọ̀rúnmìlà mú ọjọ́ kejì Ògún mú ọjọ́ kẹta Ṣàngó Ayílẹ̀gbẹ́ ọ̀run ó wá ń ju òkúta láti orí òkè ọ̀rà ó ń jù ú òun náà ṣe ń pè ní ọjọ́ ìjà òkúta oníkankan ṣe pẹ̀lú Ṣàngó Ọ̀yọ́ Ṣàngó Ayílẹ̀gbẹ́ ọ̀run yìí òun ni òrìṣà tí bàbá wa tẹ̀là òkò tó ń bọ ó venerate Ṣàngó Ayílẹ̀gbẹ́ ọ̀run débi pé òun náà wá ní agbára gidi gan òun náà ṣe wá ń pè ní Ṣàngó ẹ̀rí pé ẹlòmíín sì wọ́n máa ń pè l'Ọ̀rúnmìlà yóò mí pọ̀ Ọ̀rúnmìlà ni bàbá wa kan tó jọ́ lọ́run pé ńgbà kan máa ń pè wọ́n l'Ọ̀rúnmìlà torí pé wọ́n mọ fá gan ṣùgbọ́n ẹ̀yin Ọ̀yọ́ ẹ wá yí ẹni Ṣàngó Aláàfin ni God of Thunder inú irúnmọlẹ̀ ò lè dùn sí yín torí a ti ní God of Thunder kan tó bí Ṣàngó Aláàfin a ti ní kí ni mò ń sọ God of Thunder kan tó bí Ṣàngó Aláàfin Ṣàngó Ayílẹ̀gbẹ́ ọ̀run òun ló wà ní ìcháàjì ó lè pe ó ní àrá agbára iná ló gbà bóyá kí n padà ṣe nípa ẹ̀kọ́ tí a kọ́ nípa Ṣàngó Ayílẹ̀gbẹ́ ọ̀run kí n padà ṣe lẹ́tíṣì nípa ẹ̀ torí pé wọ́n sọ pé nígbà náà ló tú Ifẹ̀ wọ́n máa ń jowú ẹ̀ ìgbà tó wá lọ gba agbára iná tó wá di pé wá ń sọ̀rọ̀ ló tú Ifẹ̀ tí gbogbo àwọn èèyàn wá bẹ̀rẹ̀ sí ní sá fún nítorí pé agbára yẹn ti dé òun ló wá lọ sọ́dọ̀ Ọ̀rúnmìlà tó lọ dáfá tó Ọ̀rúnmìlà wá ní kó lọ yẹ̀rì tó máa ń wọ̀ tó fi ń ṣe entertainment yẹn tó wá lọ dá yẹ̀rì yẹn tó wá ń ṣe entertainment tó ṣe yẹn ni gbogbo èèyàn fi wá bẹ̀rẹ̀ sí ń tẹ̀lé táwọn oníṣàngó máa ń wọ̀ lénìí Ọ̀rúnmìlà ló ní kí Ṣàngó Ayílẹ̀gbẹ́ ọ̀run lọ dá ìyàwó ẹ̀ Ọya Òrìrì irúnmọlẹ̀ ó wá máa ń dirun fún but gbogbo ẹ̀ lẹ́ yí padà pé Ọya Òrìrì níyàwó Ṣàngó Ọ̀yọ́ which is wrong you misled the entire race and that's the correction we are making no hatred for Ọ̀yọ́ people can make mistake some people will correct the error. So Ṣàngó Ayílẹ̀gbẹ́ ọ̀run òun ni God of Thunder kì í ṣe tẹ̀là òkò and that's why Aláàfin fi lù sí agbára yẹn torí pé wọ́n ti tan Aláàfin jẹ pé Ṣàngó Ọ̀yọ́ ni God of Thunder wọ́n dẹ̀ tan Aláàfin jẹ pé Aláàfin ni Ṣàngó instead kí Aláàfin gba agbára Ṣàngó yẹn gangan Aláàfin ò gba agbára yẹn mọ́ so ayúwẹ ẹ̀yàn òfin jẹ méje lábàládé tó bá purọ́ irúnmọlẹ̀ òfin support onírọ́ nǹkan t'Aláàfin ò ṣe lágbára mọ́ nìyẹn ó yẹ k'Aláàfin jẹ́rù jẹ̀jẹ̀ lóòótọ́ but Aláàfin ò lè jẹ́rù jẹ̀jẹ̀ mọ́ lórí irọ́ ẹ lè upgrade Ṣàngó ẹlẹ́gùn sí level irúnmọlẹ̀ kẹ̀dẹ̀ expect pé máa rí the same result kò lè possible. So my conclusion ẹ má kó bá throne Ọ̀yọ́ ẹ má sọ throne Ọ̀yọ́ di rival irúnmọlẹ̀ ẹ má sọ Ọ̀yọ́ di Olúwo tolólúwo mọ nǹkan tó ń ṣe wọ́n ní ọmọ tó mọ̀ yàrá lójú ó ṣí ó tọmọ nípa mi ò ṣègbè ìkọrin fún kábíyèsí Òṣùgbó orin tó ń kọ ni nígbà tọmọ bá yé sọ pé òun ti di aláṣẹ lórí àwọn baba ńlá òun ta ló authorize Aláàfin láti di aláṣẹ òrìṣà Odùduwà ni aláṣẹ òrìṣà
Ọọ̀ni ni àrólé ẹ̀, ẹni tó bá wà lórí àpèrè yẹn òun nìkan ni aláṣẹ òrìṣà. A sọ jù báyìí lọ, ó dìgbà kan náà.